olóyè Ifá. Ẹ káàbọ̀ sórí Ọba Ẹ̀là online TV. Gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀, a wà ní ìlú Ijero ní Ekiti. Wọ́n níbi tó ti ṣe ọdún Ògún lọ́wọ́lọ́wọ́. A dẹ̀ ní àwọn ìyá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, ìyá òrìṣà kan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan. Ìyá wa, ká tó tẹ̀síwájú pẹ̀lú ìbéèrè, ẹ kọ́kọ́ dárúkọ yín fún àǹfààní àwọn tó ń wò yín. Orúkọ mi ni Mrs. Bámikọ́lé Ayáraba. Ipò wo lẹ mú dání ní ti àwọn olórìṣà? Nínú ọdún Ògún yẹn nílé Àṣẹ̀sanyìn, mo jẹ́ ìkan lára àwọn mẹ̀sanyìn níbẹ̀. Ìyá wa, ní lára àwọn ètò tó ń lọ ní ọdún yìí, a rí ibi tí àwọn obìnrin kan tán dúró síwájú ọba àbí lẹ́yìn ọba tí wọ́n ń gbẹ́sẹ̀ àbí tí wọ́n ń jó tán yí bí bóyá àárín ọjà ká àbí ibì kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó lọ sí ààfin ọba. Ẹ jọ̀ọ́, ṣé ẹ lè ṣàlàyé ìdí tí àwọn obìnrin ẹ fi ń jó àbí tó ń gbẹ́sẹ̀ ni, àti irú kí náà ń pe àṣà tí wọ́n ń ṣe? Ṣé olóòtú ijó tánjó yẹn ó jẹ́ ìkàràkárá ijó àwọn ọmọ ọba. So àwọn tẹ́ẹ̀rí tó ń jó yẹn àwọn ọmọ kábíyèsí, wọ́n ń pe kinní yẹn ní Isagun. So òun ni wọ́n ṣe júkúdọ̀jó náà ṣe ń jó yẹn. Àwọn ọmọ ọba tó máa ń sá Ògún yẹn, ìlú tán dẹ̀ ń lù sí wọn yẹn jẹ́ orúkọ ẹ̀ ní ìkàràkárá, ìlú ọmọ ọba. Ìkàràkárá. Ìjọ tí wọ́n jó yẹn, ṣé ó ní significance kan ní ọdún tó ń ṣe? Ó jẹ́ pàtàkì. Tàbá jójó yẹn àti lè ṣe ọdún yẹn, eégún ò ní jáde lọ́jọ́ kejì. So àwọn ọmọ ọba ló máa ń ṣí ìlú ìkàràkárá yẹn tán bá ti gbé sọ̀kalẹ̀. Àwọn ni wọ́n máa ń lù ú sí tí kábíyèsí á wò wọ́n. Màmá tí wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ yín pé kí ni pàtàkì ìdí tí wọ́n fi ń jó ijó yẹn, àti kí ni ijó yẹn ṣe ní ìlú yìí, àbí báwo ló ṣe jẹ́ ní ìlú yìí? Ó jẹ́ pàtàkì ní ìlú Ìjẹ̀rò. Ìkan nínú àwọn ìṣẹ̀ṣe tí a gbọ́dọ̀ gbàgbé, tí a dẹ̀ gbọ́dọ̀ mú kúrò ni, torí pé ó jẹ́ ijó pàtàkì fún àwọn ọmọ ọba gangan kan. Ijó yẹn gangan àwọn nìkan ló máa ń jó, ó dẹ̀ ṣe pàtàkì ní ìlú yìí. Ìlú yẹn tó ń lù yẹn, ìyá ọ̀tọ̀, mo rí pé ìlú yẹn yàtọ̀. Ṣé fún àwọn ọmọ ọba nìkan náà lù? Àwọn ọmọ ọba nìkan náà ní ìlú tí wọ́n fi ságun yẹn. Ṣùgbọ́n gbogbo èèyàn náà ló lè máa bá wọn jọ, ṣùgbọ́n bí wọ́n ṣe jó káyẹn, àwọn kábíyèsí nìkan. Ọdún Ògún tá à ń ṣe ní lọ́wọ́lọ́wọ́, ẹ jọ̀ọ́, kí ni ẹ lè sọ nípa ìtàn ẹ̀ fún wa díẹ̀ pa ọdún tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́? Ṣé rí ọdún Ògún yẹn ó ṣe pàtàkì ní ìlú yìí? Ní ìlú pé ọdún ní ìtàn máa ń ṣe ó dàbí Ògún ní ìlú Ìjẹ̀rò. Ọdún kan ṣoṣo tí mo rí pé ó jẹ́ ọdún pàtàkì tá à ń ṣe ní ìlú ní ìṣẹ̀ṣe ti Ìjẹ̀rò, òun ni Ògún yẹn. Kò sí mi rò pé ó tún ní ìṣẹ̀ṣe mi ṣe mọ̀ pé ìlú kò ní ìbáyìí irú Ọ̀ṣun-Òṣogbo báyìí wọ́n ṣe Ọ̀ṣun-Òṣogbo gbogbo èèyàn pé síbẹ̀, ṣùgbọ́n Ògún Ajérò yìí gangan òun ni pàtàkì ní ìlú tó jẹ́ ìṣẹ̀ṣe tí à ń ṣe jù ní ìlú ìtàdẹ̀ tá a mọ̀ pé ọdún tó máa ń fa èrò wá, tó máa ń tẹ oríṣiríṣi èèyàn tó ti rí tipẹ́tipẹ́ tínú èèyàn á dùn. Àwọn ìyá mi ọmọ wọn ò kì í wálé tó máa sọ pé ọdún Ògún yìí inú wọn máa ń dùn gan, tẹ́lómi á rí ọmọ ẹ̀ tínú ẹ̀ gan tá dẹ̀ dùn sí. So ọdún Ògún yìí ó ṣe pàtàkì ní ìlú Ìjẹ̀rò. Ìṣẹ̀ṣe tí a ń ṣe tó important jù, tó gbilẹ̀ jù nílùú Ìjẹ̀rò nìyẹn mà. Lẹ́yìn ijó tí àwọn ọmọ bá jó yẹn tí ẹ ń pè ní ìkàràkárá. Nǹkan wo, ayẹyẹ wo náà tún ṣe tó tàn mọ́ ọdún Ògún yìí? Ẹ ṣe tó bá di ọ̀la nísìnyí, wọ́n á jó ìpẹ̀sìn àwọn ọmọ ilé Àṣẹ̀sanyìn náà máa ń jó ìpẹ̀sìn yẹn. So àwọn ọmọ ilé Àṣẹ̀sanyìn ló ní ara ìṣẹ̀ṣe tí à ń ṣe. Ìgbà yẹn ni àwọn eégún náà jáde, wọ́n á rí eégún Ọ̀ṣun, wọ́n á rí akọ eégún, wọ́n á rí oríṣiríṣi. Ṣáájú káwọn eégún yẹn tó jáde, wọ́n á kọ́kọ́ jó ìpẹ̀sìn yẹn yìí ló ní àwọn ibi tí wọ́n á jó yìí ń bẹ̀. Ìyẹn ni wọ́n á sọ pé wọ́n ń rọ̀ gbàlá. So tán bá ti yí lọ báyìí,
tán jó kinní yẹn tán rọ̀gbàlá tán bá ti wá padà sí ẹrẹ̀ kẹsàn-án ní ibi tí wọ́n á dúró sí tí eégún àwọn òsùn bá ti bá wọn bẹ̀ àti akọ eégún ìyẹn gangan ni eégún tí wọ́n mọ̀ ní eégún ní ìlú yìí ìyẹn gangan ni ara ìṣẹ̀ṣe tí à ń ṣe nìyẹn so tó bá ti di ọjọ́ tán ságun ọjọ́ kejì ni wọ́n á jó ìpẹ̀sì òun là ń pè ní ìpẹ̀sì àwọn ọmọ ilé asànsanyìn àwọn ló ní ìpẹ̀sì. ọ̀nà lè jó ìjọ. rárá gbogbo èèyàn ló ń jó ìpẹ̀sì gbogbo èèyàn ló ń jó ìpẹ̀sì yẹn. ẹ jọ̀ọ́ ọjọ́ mélòó náà fi máa ń ṣe ọdún Ògún ní ìlú Ìjẹ̀rò. ẹ ṣe tó bá kù bí ọjọ́ mẹ́fà tí eégún máa jáde wọ́n á kọ́kọ́ rèlù yẹn là ń pè ní ìrèlù ilé asẹ̀sanyìn nìkan náà ti máa ń jó ìyẹn àwọn gbogbo èèyàn ń jó ṣùgbọ́n ilé ibẹ̀ náà ti lu ìpẹ̀sì yẹn tá ti re sọ̀kalẹ̀ so tó bá dì yẹn wọ́n á mú iṣu wọ́n á mú iṣu síta wọ́n á ṣe àrùlàjà so tó má ti ṣe yẹn ọjọ́ kan tí wọ́n ń ságun yẹn gbogbo ògún tó ti papọ̀ yẹn wọ́n á wá papọ̀ lọ́jọ́ ságun ìyẹn ni pé torí ògún yẹn ó ṣe pàtàkì òun dẹ̀ lẹ́ni àkọ́kọ́ tó lànà fún ọmọ orúmọlẹ̀ kò sí ọdún míì tí a gbé lárugẹ jù yẹn ní ìlú Ìjẹ̀rò àní ọdún míì tó ṣe kíní ju ògún yẹn tó tó bá ti wá ṣe yẹn láṣẹ wá ságun tó bá ti ságun yẹn ọjọ́ kejì eégún á jáde tó bá wá di ọjọ́ kẹta tí wọ́n ságun láṣẹ wá láṣù tó bá ti láṣù yẹn ìgbà ẹni kábíyèsí á jẹ iṣu ìgbà ẹ làwọn ọmọ ilé àsẹ̀sanyìn á jẹ iṣu àwọn àwòrò kọ̀ọ̀kan náà ìgbà ẹ náà á jẹ iṣu ẹṣẹ olóòtú. ok kí tó ká tó lọ wọ́n fẹ́ kẹ́ wúrò fún gbogbo àwọn Ìjẹ̀rò tó ń wò wá nínú Nàìjíríà àti tó ń wò wá ní olórí afẹ́fẹ́. gbogbo ọmọ Ìjẹ̀rò nílé lóko nírìn àjò wọ́n á máa lọ re wọ́n á máa bọ̀ re òkú òní fẹ́ jẹ́ wọn wẹ̀ aláwọ̀ á máa gbè wọ́n ibire náà máa kọ́ sí wọn ojú òní tí wọ́n ní ṣubú ara wọn ní ṣubú ẹ̀mí o lágbára Olódùmarè gbogbo àtìlọ àtìbọ̀ wọn kò ní bí ọmọ aráyé nínú o ibire lòkun á dẹ̀ máa kọ́ sí wọn o aláwọ̀ á dẹ̀ máa gbè wọ́n o ẹ ṣé olóòtú. ìyá wa a rí pé lára àwọn obìnrin àwọn tó ń jó àwọn ọmọ kábíyèsí a rí ìyá kan tó ṣíwájú wọn tí wọ́n jẹ́ àgbàlagbà tó jẹ́ pé ó dàgbà àwọn náà ń lead wọn ǹjẹ́ ṣé báwo ni wọ́n ṣe jẹ́ sí àwọn tó ń jó. ẹ ṣé olóòtú ìyá tó ṣáájú yẹn òun ni wọ́n ń pè ní ìyá ṣúwá ọmọ oyè tán jẹ sí ìlú yìí nìyẹn àwọn ló máa ń ṣíwájú ọmọ wa tó ń ságun ọmọ wa Ògún ìyá yẹn ni ìyá ṣúwá ọmọ ìyá ṣúwá ọmọ wà ṣúwá ọmọ Ògún ọmọ ọba náà ni wọ́n. ṣé ó ní iye ìyá ẹjọ́ ṣé ó ní iye ọdún tí ìyá yẹn gbọ́dọ̀ fi jó yìí. ọdọọdún nìyá yẹn á máa sa àwọn ọmọ tó kó sẹ́yìn náà gbọ́dọ̀ lo ọdún mẹ́ta. tọ ìyá wa a tún wá fẹ́ bèrè lọ́wọ́ yín ṣó tún ní iṣẹ́ tí ìyá yẹn ń ṣe lọ́tọ̀ fún ìlú lẹ́yìn ìságun yẹn. olóòtú iṣẹ́ tó ń ṣe ni pé wọ́n ń ṣáájú ọmọ Ògún yẹn òun náà fi wọ́n jẹ oyè aṣúwá ọmọ nílùú Ìjẹ̀rò. ìyá wa ní ibi tí wọ́n ti ń jó yẹn a rí pé wọ́n ń jó níbì kan kí náà ń pe orúkọ ibi kan. ibi tí wọ́n ti ságun yẹn ibẹ̀ ni wọ́n ń pè ní Ojógun nílùú Ìjẹ̀rò ibi tó ti ságun yẹn ibẹ̀ ni wọ́n ń pè ní Odun Ogun níbí ibẹ̀ náà ni Ekiti ń là bú. tọ ìyá wa a wá rí pé lẹ́yìn ìgbà tó ń ṣe ijó yẹn ní ìtẹ̀sọ nípa wọn a tún wá rí pé àwọn obìnrin yẹn wọ́n wá jó ní iwájú palace ààfin ọba tó ń jó tó ń yí ọba ẹ jọ̀ọ́ a fẹ́ bèrè lọ́wọ́ yín ṣé ìjó yẹn náà ṣó tún ní ìtumọ̀. ẹ ṣé olóòtú ó ní ìtumọ̀ tán bá ti ságun ìta tán wọ́n á padà tún lọ ságun yẹn níwájú kábíyèsí ìyẹn náà ń pè ní Ògún ilé bẹ́ẹ̀ ni. tó tán jó níwájú kábíyèsí lánàá. wọ́n á tún padà tún lọ jó ní ààfin kábíyèsí. ìyá wa a tún ní ọmọ ìlú Ìjẹ̀rò kan tó jẹ́ ọmọ pàtàkì kan tó dẹ̀ ní oyè pàtàkì ní ìlú Ìjẹ̀rò tá a máa gbé wá sí orí
ètò kí àwọn náà sọ fún wa nípa ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ jọ̀ọ́ ẹ ṣe àìlè bá wa sọ̀rọ̀ bàbá wa ọba ẹ̀là ifá. tàn fún àǹfààní àwọn tẹ̀ ń wò wá lórí afẹ́fẹ́ nílé lóko ní nàìjíríà labroad màá fẹ́ kí ẹ dá orúkọ yín fún wọn. orúkọ mi ni babaláwo Ifáṣèyí Ifásànmí tí gbogbo ayé mọ̀ sí ọba ẹ̀là ifá. bàbá wa ó ní ijó kan tá a rí àwọn mọ́mì wa ti sọ, àwọn ìyá òrìṣà wa ti sọ nípa ijó yẹn díẹ̀, wọ́n ní Isagun. Bàbá wa mo tún fẹ́ kí ẹ tún tọ́nà sí orí Isagun yẹn. Isagun ni ọdún kan pàtàkì tí wọ́n ń ṣe fún ọmọ ọba nínú ìlú Ìjẹ̀rò. tá a bá ní kí a ṣàlàyé Isagun yìí, wọ́n ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú ààfin ọba Ìjẹ̀rò nígbà kan rí. lẹ́yìn ìgbà tí Ògún ti kúrò ní ìlú Ìjẹ̀rò ni ọ̀rọ̀ náà ṣẹlẹ̀. wọ́n bá ní wọn ò gbọ́dọ̀ gbàgbé Ògún náà. odò àtẹ̀gbẹ́ ni wọ́n dá fún ọba Ìjẹ̀rò ìgbà yẹn. àwọn babaláwo tí wọ́n dáfá náà ni wọ́n pè ní ìyín ẹlẹ́lá pàṣàpàṣà ọmọyànmọyàn. wọ́n dífá fún ọba Ìjẹ̀rò ní kòró ògbólú lọ́jọ́ tó ń sunkún pé òun ò bímọ. wọ́n ní kí Ìjẹ̀rò ní kòró ògbólú, wọ́n ní kí wọ́n rúbọ nígbà náà. wọ́n ní tí wọ́n bá dẹ̀ máa rú ẹbọ náà, wọ́n ní ṣe ni kí wọ́n ní ewúrẹ́, kí wọ́n ní adìyẹ, kí wọ́n ní gbogbo kan. wọ́n tó bá rúbọ yẹn tó kí wọ́n lọ bọ Ògún ní iwájú ààfin ọba. nígbà tí wọ́n bọ Ògún yẹn tán, wọ́n wá ní wọ́n máa bímọ. wọ́n ní ṣùgbọ́n tó bá ti di ọdún kejì kí wọ́n kó àwọn ọmọ náà wá síwájú Ògún. nígbà tí ó di ọdún kejì, gbogbo ìyàwó yẹn ti bímọ ṣùgbọ́n àwọn ọmọ yẹn ó sì jẹ́ ọmọ kéékèèké. wọ́n ní láti ní kí àwọn ìyá wọn kí wọ́n gbé wọn jó níwájú Ògún. nígbà tí wọ́n dẹ̀ jó níwájú Ògún, nígbà tí wọ́n jó níwájú Ògún, nígbà tí ó tún di ọdún kẹta, ọmọ tuntun pọ̀ sí i. wọ́n bá ní àṣẹ pé Ògún ní ohun pàtàkì tí yóò ṣe fún ìlú wọn. so lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sá Ògún náà tán, wọ́n wá máa dúpẹ́ lọ́wọ́ babaláwo ìgbà yẹn pé ìyín ẹlẹ́lá o ọ̀páṣápàṣà ọmọyànmọyàn mọ́mọ́mọ́ tùwà Ògún bọ̀, ìbá mi ejó ìbá mi ẹyọ̀. pẹ̀lú àlàyé yìí ó jẹ́ ká mọ̀ wípé lẹ́yìn ìgbà tí wọ́n sá Ògún yẹn, tí wọ́n bọ Ògún yẹn tán, ní ọ̀rọ̀ ayọ̀ dé. tẹ́ẹ̀nì Isagun yìí Ògún ló fi sílẹ̀. kò dẹ̀ fi sílẹ̀ torí nǹkan míì, torí ìyàwó ẹ̀ tó fẹ́ ní Ìjẹ̀rò ni. Ògún wá láti Ìrè, nígbà tó ń bọ̀ láti Ifẹ̀, Ìjẹ̀rò ló wá sí. so ó dẹ̀ fẹ́ ìyàwó ní Ìjẹ̀rò. ìyàwó tó fẹ́ ní Ìjẹ̀rò yẹn Ìjàrànyìn ni wọ́n ń pè é. Ìjàrànyìn tá ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, ó jẹ́ obìnrin tó dára tó sì ní akíkanjú. ó bẹ́ẹ̀ ní akíkanjú gan ju Ògún, ṣùgbọ́n kì í jagun. so nǹkan tó ṣẹlẹ̀, Ìjàrànyìn sì ṣèrègùn sí ọkọ ẹ̀ lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ tí ó ti ṣe ìrànlọ́wọ́ fún ọkọ ẹ̀. ó nírú ìrànlọ́wọ́ tó ṣe fún lọ́jọ́ kan, lọ́jọ́ tí ogun kékeré kan fẹ́ jà, òun ló bá ṣẹ́gun yẹn. àwọn èèyàn wá ń yin Ògún lójú Ìjàrànyìn. Ìjàrànyìn náà fẹ́ káwọn èèyàn náà kan appreciate òun. ó wá sọ pé Ògún wo ló lágbára, ẹ̀ kàn ń ròyìn Ògún, ẹ̀ ròyìn Ògún. ọjọ́ tó gun kékeré báyìí tó dé sí, ṣèbẹ́ mi ni mo gbà á. bẹ́ẹ̀ Ògún ti sọ fún pé kó má ṣe bẹ́ẹ̀ sóhun, kó má sírègùn sóhun. so inú wa bí Ògún, ibi tó ti sọ̀rọ̀ yẹn, Ògún wá ní kóun fi idà kóun fi alẹ̀ mọ́. ṣé ẹ mọ̀ obìnrin tó lágídí, ó kàn gba nǹkan yẹn ṣáà di pé Ìjàrànyìn ti bẹ̀ ṣaláìsí. wọ́n tọ́jú ẹ̀ ṣùgbọ́n kò bá mọ́. so lẹ́yìn ìyẹn ni Ògún wá sọ pé wọ́n ní láti máa ṣe ìrántí ìyàwó òun yẹn kí wọ́n tó ṣe ìrántí òun nínú ìlú Ìjẹ̀rò. so tí wọ́n bá ti ń bọ̀gún, bàbá ẹ̀ sí kí àwọn tó ń ṣàgùn àárọ̀, tí wọ́n ṣàgùn ọ̀sán, ìtọ́ máa ṣàgùn alẹ́, wọ́n anybody tó bá fẹ́ ṣàgùn ní Ìjẹ̀rò, wọ́n sọ wípé Ìjàrànyìn wọ́n ń pè ṣá, Ìjàrànyìn wọ́n ń pè ṣá, Ìjàrànyìn wọ́n ń pè ṣá, kí wọ́n tó wá sọ pé Ògún ni wọ́n pè. so ká tó pe Ògún, Ìjàrànyìn la máa ń kọ́kọ́ bọ.
ọba nìkan torí àwọn gẹ́gẹ́ bí àwọn ọmọ mi wá ti sọ wọ́n ní ìdílé ọba nìkan náà ń jó ijó yẹn ṣé ẹ lè. ìdílé ọba nìkan ni ó ń jó ṣùgbọ́n tí ogun bá fẹ́ ja ìlú ọba ni wọn yóò ránṣẹ́ sí tí wọ́n bá ti sọ pé ká ṣètùtù nílùú ọba ló gbọ́dọ̀ ṣe é nítorí pé ọba ni aṣíwájú gbogbo nǹkan ó dàbí ká sọ wípé àwọn tí wọ́n ń jà ní Ọ̀ṣun state àwọn kan ń ṣe aburú ní ìlú Èkó àwọn kan ń ṣe jàǹbá ní Ogun state orí ta ni gbogbo ẹ̀ ń lọ orí president l'Abuja Abuja gangan ò dẹ̀ mọ̀ anything so ó ṣòro kí ọba ìlú kó sọ wípé ó yá gbogbo yín o ẹ wá máa ṣe nǹkan yìí lẹ́yìn nínú ìlú Ìjẹ̀rò yìí oríṣiríṣi agboolé àti ìlú kéréje tó wà nínú abẹ́ Ìjẹ̀rò ni wọ́n ní ẹ̀tọ́ pàtàkì tí wọ́n ń ṣe lára ẹ̀tọ́ tí ó jẹ́ ti ìdílé ọba òun ní Isagun so Olódòòyè wà Asọ̀sanyìn wà Àsán wà gbogbo wọn bẹ́ẹ̀ ọba lógbò Olórògùn gbogbo wọn ni wọ́n ní iṣẹ́ pàtàkì tí wọ́n ń ṣe nínú ọdún Ògún tí à ń ṣe ṣùgbọ́n eléyìí tó jẹ́ èyí tó next eléyìí tá a máa kọ́kọ́ ṣe kí eégún tó jáde òun ni à ń pè ní Isagun. bàbá wa ẹ ṣe mo lérò pé tá a bá tún pè yín ẹ máa jẹ́ wa kẹ́ tọ̀nà mọ́ ọdún yìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìjẹ̀rò ní Ekiti State ẹ máa bá wa ká lọ lórí Ọba Ìlà online.